ẹmọ wo kí la fi ṣe tí àwọn apè ní ma'allahi wa rasulihi ìdírí ọ̀dọ́dúnrìyà bóyá láti lè wà pẹ̀lú ọlọ́run sáà ní já lọ́dọ̀ ọlọ́run nítorí ayé àti torí ẹ̀sìn bàbá fẹ́ ráyè àkọlé ara mọ́tò àfẹ́yàwó àbímọ arúgbó láti wà pẹ̀lú ọlọ́run tí nǹkan kan ní jẹ́ aládọ̀ ọlọ́run alákòóṣíbẹ̀ àwọn bàbá ti dùn fẹ́. Asábìhàn lisanu sidikin. Ayiwa lisanu sidikin wọ́n bá parọ́ gbogbo tí bá ti jẹ́ ìdòwò jáde lẹ́nu rẹ̀. Alukurani ni ọjọ́ máa jáde má jẹ́ ìgèdè àyájọ́ ẹ̀fọ́ nítorí ìsọ́ nítorí owó nítorí ọlá ẹlòmíín ha ọkọ̀ sí eré kọ̀ aṣọ́lọ́tò yà á sẹ̀. wọ́n bá sì pé ọ̀fọ̀ yìí ó sì rọ́ lóòótọ́ torí àwọn ohun bẹ̀. wọ́n lọ ní kí sèkáàdì òkèlè tiẹ̀ látọwọ́ Haruta àti Maruta yu'allimuna an-nasa sihra tí ẹ bá ní òṣòwò yẹn nípa níbẹ̀ ọlọ́run ju oògùn lọ ni. àmọ́ àwọn bàbá yìí tá a fi jòkó báyìí nǹkan ni wọ́n gbára lé o. lisanu sidiki waj'alna lisana sidiki fil akhirin. èyí ni ó jẹ́ wọ́n máa sọ̀rọ̀ wa dáadáa lọ́la àwọn yóò sì máa sọ̀rọ̀ wa dáadáa ó ti dá fún wọn àwa ni tiwa gbogbo ẹni pé àbá mi ni àbá mi jẹ́ àbá rẹ lọ àbá gbé ìyíra mi ní gbogbo ẹ̀. àwọn ti dé mọ̀káàdì sídìkì ní ìdàmàlẹ́kì mọ́kàdì ibi tí wọ́n sì máa ń jòkó láti báyìí àwọn àgbàlagbà lójú wọn jòkó láti bí ìgbà tá a bá wà ní fíìmù àbí conference ẹgbẹ́ máa ń ṣe àga tó ga ju àwọn ọlọ́gbẹ́ ti ṣe ní rọ́bìdà tẹnitẹnìkan ní bí ẹnìkan lójú bẹ́ẹ̀ ni mọ̀káàdì sídìkì lọ́dọ̀ àwọn ni ọlọ́run wọn bá dé hádùrà ọ̀dọ̀ gbangba bíi tẹ̀mí máa pàdé lọ́dọ̀ ọlọ́run. Kọ̀dìríyà ni o, Tìjàníyà ni o, Ìlàsíyà ni o, Ọ̀sàbàdíyà ni a ti dé gbangba yàwó. Ọ̀nà àti wọlé ni tọ̀ríkà, inú ilé ni ìdàmàlẹ́kẹ̀ mọ̀tòkẹ́gbẹ̀rẹ̀ mẹ́wàá. Bó ti jẹ́ nù, wọ́n á dákun tó ní àwọn àgbàlagbà wọn àkàlẹ̀ kámẹ́ta àwọn àdòkó ẹnu sókè rọ̀. Àlìmáyà orin tó wà ń bẹ̀rẹ̀ wọn kábẹ́nu kan kábíyàn tó bẹ̀rẹ̀ kalẹ̀ kásàdúrà fáfá. أعطي المعية حقها فالزم لها حسن الأدب واعلم بأنك عبده بكل حال موب. أعطي المعية حقها والزم لها حسن الأدب واعلم بأنك عبده في كل ọ̀rẹ́ mọ̀lánà sí káàdà gbogbo náà ọ̀rọ̀ Umaru ní Morocco lọ́rọ̀ ọkọ̀ orí ni ayéwágbà inú kí wọ́n á tẹ̀lé mà íyàtà gbọ́dọ̀ máa gbogbo orí àdúgbò nígbà tẹ dúró pẹ̀lú bàbá tẹ tako bàbá tẹ bá tako bàbá lójú ọ̀rá ni kò ní rí báyìí lẹ́yìn nígbà bàbá síbẹ̀ ní bàbá wọ́n ń bẹ̀rẹ̀ wọ́n sọ ń jẹ́ orí pé wọ́n yọ̀ǹda jẹ́ àbẹ̀lẹ̀ tí ìgbà tó jáde ní bẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé màáyà kọ́ńtà máa wà nídìí ó dúró ti bàbá tó gbé ọ̀rọ̀ àlùmáàyà ó ní iye tó wà ní Kùránì inna Allaha ma'a alladhina taqaw walladhina hum muhsinun àwọn màáyà tó wà ń bẹ̀ ó tó ti sisi ní ń bẹ pẹ̀lú àfáà mi àbí mo ti kúrò torí ìbẹ pẹ̀lú ọmọ àfẹ́ ni ìbẹ pẹ̀lú àfẹ́ ni ni tí nǹkan bá fẹ́ bàjẹ́ ó tó ṣe títà gba rẹ̀ bá mọ̀ kò tún ní bàjẹ́ fún un. ṣé ń bẹ pẹ̀lú àwọn ẹbí mi àbí ìsí ṣé mo ti wà pẹ̀lú ẹbí mi yìí dáa ṣé ń jàre ni àbí ń jẹ̀bi ṣé mo ti wà pẹ̀lú àwọn ọmọ mi dáa ṣé ń ṣe tọ́lọ̀ fẹ́ ṣé mo ti wà pẹ̀lú àwọn ìyàwó mi dáa torí ipò ànífàlẹ́ ni o wọn ò ní bèrè sọ jẹun náà o mo fẹ́ jẹun ni wọ́n yí o àníbàṣọ ti jẹun kọ̀ọ̀kan wọn afẹ́jẹun níyàwó rẹ jẹun kọ̀ọ̀kan wọn o ìyàwó tèmi fẹ́ jẹun sọ́mọ rẹ jẹun kọ̀ọ̀kan wọn ọmọ mi fẹ́ jẹun ó sì wọlé pé òsì àmọ́ tọ́wọ́ màáyíyà yẹn bá ti dúró báwo nọ́mbà máa tó wà bẹ́ẹ̀ àwa yìí mo ti rà mélòó méje kọ́ ádàdí gbogbo ẹ̀ níbẹ̀rẹ̀ mùkádìmọ̀ lọ́wọ́ tó wà ní Kùránì máa ní ẹ máa lọ bá ní fìdíra náà ránṣẹ́ ìgbìmọ̀ máa wò báyìí èmi máa wò bí mìíràn
wọ́n á yẹ pé abáládé màlùtẹ̀nú ni màláìka ní ohun nílẹ̀ ní ọgbọ́n sọ̀rọ̀ ní ọ̀la èmi tí mo mọ ara mi alẹ́ kúrò wa 124 lọ́wọ́ bẹ̀. èyí tó sọ̀rọ̀ kèbè yìí èyí tó sọ̀rọ̀ bí sẹ́mi sẹ́sẹ̀ ti yẹ àbí ò tí yẹ yóò máa wúra rẹ̀ kó kálẹ̀ bọ́ ọba ìtì mọ ara rẹ̀. Nákàlí kéwù gan-an tó bá gbé lémi lọ́wọ́ àbá aládìsí tí n bá ní gbé bá rí pé àṣírí yóò fẹ́ máa tó kẹ́ mímú dùn rẹ̀ yóò kú ẹ̀kọ́ ọ̀nà fún mi àbá aláǹtù. Báríkà tẹ́ ìjẹ́ ìgbà àǹtù wọlé alifá ẹ̀ tí àfọ̀ ní àǹtù. Sí àǹtù ṣe bọ́ ni àǹtù tí gbé yẹ̀ lọ́dọ̀ ọlọ́run. Báríkà wá ní làwọn ó kọ́ ọlọ́run làwọn atọ́pọ́n àlùkò á nìyẹn. Gbogbo orú wọ̀nyẹn là ń sọ apá lọ́dọ̀ sọ́wọ́ adáàbò. Wọ́n kúrọ́ọ̀sì kápẹ́ẹ̀tì àwọn tó gbé wa náà kúrọ́ọ̀sì kápẹ́ẹ̀tì èyí tí wọ́n sì ṣe láyé yanjú wọ́n sì tara bárúkà fún ẹ ó wà kúrọ́ọ̀sì kápẹ́ẹ̀tì ṣáà chẹ́ǹjì sísítẹ́ẹ̀mù wọn táwọn àrùkọ agbọ́jú wọn lọ sí pé àrítíra kàjú wọn lọ àátìrà sórí wa ń kí ni elédè ni lílò níṣẹ́ lílò náfìlà dọ́wọ́ rẹ o ìnáfìlà ọ̀ṣàdúrà fẹ́bí ọ̀ṣàdúrà fara ààwẹ̀ ìyẹn gbàwẹ̀ kú òwe pààyàn gbogbo bùkátà ẹsẹ èyí rẹ ni ìṣòro àyíká àdìtọ̀ ọmọ owó ẹ̀ àdìtọ̀ ọmọ owó ẹ̀ wá nínú àtẹ̀rẹ́kà mẹ́ta bàbá ìṣàdúrà fún láwọn gbà yín lásìkò ọgbọ́n mọ́tà jẹ́ mi ìwé fún ọjọ́ mi yóò bò gbogbo ẹbí ọlọ́mọta irú rẹ̀ ẹ̀yìn àbáwá tẹ̀ jù pé ọlọ́mọba tó ti ní ọgbọ́n àwọn ọlọ́mọ olórí ọlọ́mọ kéwú àwọn náà wọ́n dòkó yìí bẹ́ẹ̀ ni abá ọlọ́dọ̀ ológun ẹrú àbáwá yáyá ìtẹ̀ múlẹ́lẹ́ ẹ̀ka kọ́lẹ́tù lọ́sì ó ti lọ púpọ̀ ní. àmọ́ kákésọ́ kíni kẹ́yọ̀dá kákésọ́ tó mọ́lẹ́kì kẹ́yọ̀ wá sí ó túbà sí sọ́yẹ́ tó mọ́lẹ́kì bàbá ló ti kọ́ wa ọlọ́run ọmọ ńláka gbogbo nǹkan fún ọ. èyí ìjòkó ni gbogbo ọmọ dé. aláàlí ni àfẹ́ haramu àní ṣèṣì wọ́n wájú ọlọ́ àwọn wá gbé haramu wọ́n bá mú láyé ọkọ̀ ọjọ́ ìkìlá mi. wọ́n bá mú láyé ọkọ̀ lọ́dọ̀ ọlọ́run. rí bẹ́ẹ̀ kádà níyà gbogbo wa àti àwọn àbúrò lẹ́yìn yìí bàbá wa Ajabeleti Haji Ibrahim àtàwọn ẹlẹ́hà tí wọ́n jọ wá kí wọ́n gbogbo àtọmọ ilé ìyàwó ilé àti záwíà àti gbogbo záwíà àpapọ̀ pàdéyà ológun àpapọ̀ jíjẹ́ ti pàtàkì yìí Central Council Kọ̀dùríyà ti Ìbàdàn. Central Council Kọ̀dùríyà ti Ìbàdàn. Tí bàbá wa Kòbúrá. Tí bàbá wa àgbàlọ́run. Wọ́n fi lélẹ̀. Tí wọ́n fi lélẹ̀. Gbogbo àwọn àbá ìwà dúró síbẹ̀. Gbogbo àwọn àbá dúró síbẹ̀ tí wọ́n fi ṣe. Ọlọ́run wọlé aṣọ́tún fún ìdí. Ọ̀tà Málíkàsì jẹ́. Máa di wa Ìbàdàn. Máa di ní Ìbàdàn. Wọ́n tún sí kí ló bá tún ní ìwà náà wò látọ̀ sọ̀rọ̀ lọ. Ọlọ́mọsàbà fún ọba. Àmọ́bẹ̀ náà lọ́wọ́. Ìjọ bàjẹ́ láyé. Àdàbí àmọ́jọ́ bàjẹ́. Ìmọ̀ alámúlẹ̀gùn àti ọ̀rọ̀ gbogbo wọn mọ́jọ́ bàjẹ́. Gbogbo àwọn àyà wọn ni ọlọ́run dáàrù máàdì. Gbogbo àwọn dáàrù àwọn máàdì ọlọ́run mọ́jọ́ wọn bàjẹ́. Gbogbo àwọn mọ̀dárù Àràbíyà. Gbogbo bí wọ́n ti ń pẹ́ kọ́ látàrí. Gbogbo sàwárà ìsìlámíyà. Àlùkòdíyà Tìjàníyà. Ẹ̀dá kan ẹwà ìṣọ̀kan lárúbáwá ẹ̀wọ̀n tó bá Fọlọ́sítìnì. Àìṣọ̀kan tí lárúbáwá ìṣọ̀kan omi tó bá Fọlọ́sítìnì dé. Ọ̀rẹ́ ìgbìdá Fọlọ́sítìnì. Kò sẹ́ni tó lè dúró gbìdá Fọlọ́sítìnì. Kálukú bu tara rẹ̀ ní. Wọ́n rẹ̀ sásábẹ́ Amẹ́ríkà. Wọ́n wá sásábẹ́ Amẹ́ríkà àti Rọ́ṣíà. Ìlú wọn ń dúró. Ìrákì ń dààmú lọ́wọ́ báyìí. Ìrákì wọ́n ń dààmú lọ́wọ́. Líbíà ń dààmú lọ́wọ́. Síríà ń dààmú lọ́wọ́. Sùdáànì ń dààmú lọ́wọ́. Tọ́kì náà ń dààmú lọ́wọ́. Sudan ń dààmú lọ́wọ́. Afghanistan ń dààmú lọ́wọ́. Afghanistan náà. Ọ̀gá Iran ni wọ́n lọ́nu pléènì wọ́n ń já pírẹsidẹ́ǹtì kí ni ń jà. Òdìdí pírẹsidẹ́ǹtì ìlú wa ń jà bọ́ọ̀mù pléènì. Àìkóra wáyé ní ìjà. Táwọn ọ̀tá sì ń lé ẹlọ́mọ̀sẹ̀wé Nàìjíríà. Ọlọ́dàkùnmọ̀sẹ̀wé Nàìjíríà. Àwọn tí ń bọ́ sórí àtẹ̀tẹ̀ ń ṣépè ọlọ́ba bọ̀ ń sùúrù. Àwọn tí wọ́n ṣépè ọlọ́ba bọ̀ ń sùúrù. Ìjọba ọlọ́ba fi sí wọn lọ́kàn. Àbẹ̀ ọlọ́sìn wọn lọ́kàn. Àwọn àgbẹ̀ ìbúyọ̀ ọlọ́ba fi sí wọn lọ́kàn.
wàhálà tẹ́fẹ́ dálẹ̀ ọlọ́mọ yọ̀ọ̀dá fún wa yìí. Ọlọ́mọ fún wa lọ́kọ̀ balẹ̀ Nàìjíríà. Pàápàá jùlọ ńlẹ̀ Yorùbá. Wọ́n dà fún gbogbo wọn láyé lọ́wọ́. Yóò dá fáwọn afáwọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا والعزيز الغفور الذي يعلم في سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع الكرام بحضور سبحانه مرتين ينقلب إليك البصر قاسيا وهو أسير ولقد زينا السماء الدنيا بمصابيها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيرا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها لم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير وقلنا ما نزل الله من شيء فيها بجلال كبير وقالوا لو كنا نسمع ونعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به يوم علم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم هذا سبيلا ومشهور بمناكبها وقلوب من رزقه وإليه النشور آمنتم من بالسماء أن يسلمكم الساعة فإذا يتقون وآمنتم من بالسماء أن يرسل عليكم حاصبا فتنادوا ويقيم النذير ولقد كذب الذين من قبلهم فكيف كان النكير أولم يروا إلى الأرض فوقهم صافات ويقولون ما يبصرون إلا الرحمن إنه بكل شيء بصير ومن أهل يؤمن له يرزق من دون الرحمن إن الكافرون إلا في غرور ومن أهل الذي يرزق من أمسك رزقه بل لجوا في عتو ونفور أفما يبشر بالفجر بني آدم أما يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذراكم في الأرض وإليه ترجعون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين ولما رأوا سوءة السيئات وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم أهلكني الله ومن معي ورحمنا فمن يجيب الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فسرنا له البشر في ضلال مبين قل أرأيتم أصحاب ماؤكم كورا فما يأتيكم بماء معين والله رب العالمين. Mìtẹ̀kọ́ náà wọ́n jẹ bàbá Ṣéhù Mùsá ẹ̀sìn Ṣéhù bàbá ọlọ́àfà ńlá nínú Kàdìríyà ni wọ́n Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ Ọlọ́run ṣe àlékún kọ̀kọ̀wálẹ̀ fún wọn. Àtọ̀sán àtọ̀rú ni wọ́n mú ní Kọ́mọ́ríkàs àwọn bàbá Ọlọ́run búra bẹ́ẹ̀ àti Kàdìríyà pàápàá àti ogun tí ó bà bàjẹ́ pátápátá má jẹ́ kí nǹkan àbáwọn ẹ̀sìn ó bàjẹ́ láyéláyé. Àpọ̀lọ́ eléyìí náà tọrọ ìlú wa l'Ógbómọ̀ṣọ́ ìmáàmù tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti gbogbo ìgbìmọ̀ àfà ìtẹ̀lé Ògbómọ̀ṣọ́ ó ní gbẹ̀dẹ̀. Tí ọba wa jẹ́ mísọ́nà fún gbogbo Muslim community Ìrẹsàádú local government gbogbo wọn lọ́jọ́ ń jòkó sọ̀rọ̀ lórí àtúnṣe àtàtúnṣe ọlọ́mọ àfìlú náà láyà balẹ̀ àárín ìmáàmù àtàwọn àfà àtọ́ba ìlú Ọlọ́run ṣe wọ́n lọ́kàn lójú ọ̀nà kọlá àti Ànábì wa Muhammad ilé àfikọ̀ kan. Bàbá wa ẹ̀gbà tí wọ́n fún wa ní oúnjẹ mi, mo bá yín dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Àdúrà tí èmi fẹ́ ṣe fún yín tí gbogbo àwọn àjòkò ní kí n ṣe. Ànábì wa Muhammad ó ní ìní àhábù sàlásà gẹ́gẹ́ bí mo ti ń jà fún aládìsí.
ó ní ìdí àhábù sàlàsà nǹkan mẹ́ta dẹ́rù gbòòrò ó sì ní pàláyà. wọ́n wá sọ fún ànábì pé wọ́n máa ní ohun ya Rasulullah kí ni nǹkan mẹ́ta òun pẹ̀lú bọ́lá ti fi àyè bó ti rí bàbá wa bọ́lá ọlọ́kùnrin ní nǹkan mẹ́rin tí òkú ẹgbẹ́ yìí ọkùnrin ní nǹkan mẹ́rin tí òkú àwọn ẹjọ́ kéwú ọkùnrin ní nǹkan mẹ́rin tó ṣe wípé ó ti fún yín ẹ̀dógún ẹ̀ ní wàlásà ìmọ̀jìlá wọn á bá ìsìnkí àsánẹ̀lì bíìlà bàdàwọ̀ mo sọ ní ìhà. kí ni nǹkan mẹ́rin tó wọ́n fún yín lùsùmù sọ fún yín wàhílì òkì fún yín wàsáwọ́mù wàhílì dín wàbásùlù báyìí. Ọlọ́run fún yín kò fún ẹgbẹ́ yín ní 1983 àwọn ìtàlítà tòbí ẹ̀dá kò torí ìtọ́lọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń jọ máa kéwì Markaz èmi ní senior yín èmi ní senior yín ní 1983 abẹ́ṣe sàdá sálísà tòbí bàbá wa sì máa wá kọ́ wa ní lẹ́sìn yàtọ̀ tí wọ́n bá ti kọ́ wa ní kéwúdá láàárọ̀ wọ́n wà wá rọ̀lẹ́ òjò wá rọ̀ kẹ̀kẹ́ ni wọ́n kù lọ́nà kẹ̀kẹ́ rálì wọ́n wá gùn dé òjò sì rọ̀ sálẹ̀ ọjà pẹ̀lú òjò yẹn ni wọ́n fi dé wọ́n láwọn dágége òjò bí agége abẹ́ igi fúrúùtù wọ́n yìí ti máa kọ́ wa ní kìlásàtù màsáyíyà nírọ̀lẹ́ ọlọ́run ti fún yín nìkan ti pẹ́ tá a bá fẹ́ ṣe nǹkan tí bàbá bá lọ wá ń ṣe tá a bá tún fẹ́ ṣe nǹkan kan bàbá òtún ní pẹ́ká tó hàn sí iná máa múrù wù ìsá ọ̀làdà ṣe é gbogbo amúrùkú báyà kúnnù bàbá òtún pẹ́ká tó hàn káfí fún ìta bá tún fẹ́ ṣe àbá nǹkankan tí ò lè má àbá lọ́dọ̀ yín ọlọ́run yín ní lùsùmù sọ́kúrí wàkílì òkìbúrí ṣe bùjẹ́ orí ẹ̀dógún kíní lọ́dọ̀ àwọn tó bí yín ni ẹ̀tún wá ní básílù báàlì ẹnì náírà yín mọ́wọ́ fáwọn èèyàn ìsìáàkì àdínibẹ́sì àti Abdul Asisi ọlọ́pàá nìkẹ́ àti Suleiman Juma àwọn tá a jọ jẹ́ méjì ni ọ̀dọ́ wọn làwọn ti jẹ ẹ̀bà ọ̀dọ́ wọn ilà ti jẹ ẹ̀bà bàbá ti kírun mẹ́kìlìbì tán Markaz àwàlé nínú Markaz múrù wọ́n ti bá wa tẹ ẹ̀bà kalẹ̀ ìlà jẹ́ tí wọ́n ọ̀gbẹ́ni tó bí wa tí wọ́n ọ̀gbẹ́ni tó fi wa tí wọ́n sì bàbá wa náà dàbà yìí wọ́n ti ń ṣe ti pẹ́ ọlọ́kùn yìí ètò ànẹ́bí wa lọ́ba lẹ́rù ní fún abẹ lọ́hùn ọlọ́kọ̀ sọ yín bẹ́ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ lọ ànẹ́bí pé kí ni ìfẹ́ náà mẹ́tẹ̀ẹ̀ta ó ní alákọ̀ọ́kọ́ omi dúró sí ọmí àrùn tí ó gbóògùn àti tí ò ní gbóògùn ọlọ́mọ bíbá yín dà ọlọ́dẹ̀ẹ́dùwà Muhammad ọlọ́run àmì ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún bẹ̀rẹ̀ lọ ànẹ́bí òun náà ó ní ọlọ́run tó dàpọ̀ kó la òun bẹ̀ torí kọ́lọ́mù ọmọ àbá ọmọ wàlíyì ọmọ mo ti sin náà ti pẹ́ kọ́lọ́mù bẹ́ẹ̀ bí kàyà yẹ kàyà túlù sí bọ́mì ẹlẹ́ẹ̀kejì òun náà ní pọ́kìrò làhádì wọ́n wá ní àlè pọ́kìrò yàgò síbi ìlàkì síbẹ̀ pọ́kìrò lìbàsí ti bẹ̀ pọ́kìrò lùmúrà kábì bẹ̀ pọ́kìrò lùmúrà kábì onírogodo ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní èsìsẹ́ lọ́rọ̀ màlẹ́bí Ádámù tó tó ń kú ṣùgbọ́n bàṣíìtì ìjọ wọn bá ti bí ẹ̀wù ẹgbẹ́ rẹ̀ yóò wọ̀ títí tí èkú àti múràkábì àti bàṣíìtì ọlọ́pàá bá mi là yín bẹ́ẹ̀
ẹlẹ́ẹ̀kẹta bá nẹ́bí wá wí ọ̀nà ni rárá ọkọ̀ èmi ò ní kọ́ wọ́n wá ní wọ́n bá èyí bàbá èyí bàbá èyí bàbá torí gbẹ́gbẹ́sẹ̀ tí mo jẹ́ ni wọ́n ń sá tí n bá ṣe lẹ́yìn ọmọ àlè ọmọ akéwù ni mí. Olùmọ́wá ayò ọ̀yà ẹlẹ́ẹ̀kẹta òun náà lànàbí ní kúndí àtúlẹ̀ mọ́ òtí. Ètí bá ń dùn mọ́ aráyé ní má dùn mọ́ àwọn ará ọ̀run. Ọlọ́run mẹ́tì ìdí ẹ̀sùn wọn báyìí ọ̀la àlùkò báyìí ọ̀la ayé ọ̀gá ọ̀fẹ́. Àdúrà tá a máa ṣe fún bàbá wa ní irú ní Markaz Alimaruhu òun náà sì fún yín. Òun náà ni làkàtúntà àbúrò òpèlú ìlà bí. Bàbá wa gbàgbọ́ pọ̀. Ìgbà tó di wípé ó di ìkẹyìn ní bàbá wa wípé àdájábò yìí lábì ọlọ́mọ ọba ọba gbà máa ń gbọ́. Bàbá wa Yàyà Kàlàgbá wa dá wọn lóhùn. Wọ́n ní Ọlọ́run ó sì bá wa kó jọ. Yóò wà tó sọ di gbogbo ẹ̀mí fún yín. Àwa náà wá ké fún yín. Torí ẹ̀ ń wúlò púpọ̀. Èyí tẹ́ ẹ ṣe ìlà wá sọ ìgbà. Mo sì fi pamọ́ ní ó dúkù. Ọlọ́run kó dàpọ̀. Bàbá wa Oníyànjú wọ́n ní bẹ́ẹ̀ náà nígbà tí àwọn dé ọ̀dọ̀ bàbá wo ológun ẹrú táwọn dọ́dọ̀ yìí wọ́n ní ẹ ṣe léèrírí nínú dáadáa fáwọn wọ́n ní bẹ́ẹ̀ náà nígbà tí bàbá wa ẹ̀sìn ọlọ́run tó ní yọ́n ọmọbìnrin rẹ̀ ọlọ́run tó ní yọ́n ọmọbìnrin rẹ̀ wàyí méjì lọ́rùn lè ní ẹ̀kẹ́kọ̀ọ́ bí mo fà sátidé méjì lọ́lọ́wọ́ rí lẹ̀ alákọ̀ọ́kọ́ oníláyà máa sùúrù ènìyàn